ọjọ́ má lè gbàgbé ní ọjọ́ kejìdínlógún oṣù kejìlá ìyẹn 18 December 2025 tí èrò túyáyá túyàyà ní agbègbè Òkè Ògùn nípínlẹ̀ Ọ̀yọ́ lórí ìpolongo pé ìbò gómìnà ọdún 2027 nípínlẹ̀ Ọ̀yọ́ Òkè Ògùn ló kàn. Wọ́n pe ìròyìn òótọ́ mọ́júbà Gàníyà Fèjì bíi taláwúsá ìjẹ́ ẹ̀yà máa gbọ́ bó gbogbo sí lọ.
àwa ti dọ́tun. wá sí ìmọ̀wọ́. ọwọ́ yẹn ààrẹ yẹn. Àwa ò fi tẹgbẹ́ kan fún ó lè jẹ́ ẹgbẹ́ APC ó lè jẹ́ ẹgbẹ́ APC àbí tó ṣe lè tẹ̀lé àbí tó ṣàkóso àbí APC ni èyí sábà ti fún ní tíkẹ́ẹ̀tì gómìnà èdè ká dìbò fún.
Kódà bó ṣe obìnrin sí, kódà bó ṣe obìnrin sí. Gómìnà 2020 sẹ́yìn òkè òbí láti òkè òbí láti dé. Gómìnà 20 sẹ́yìn òkè òbí láti dé. Gómìnà 20
Kábíyèsí ọba wa ọ̀kẹ́rẹ́ ìlú Ṣakí òkè gómìnà wa lókè Ògùn níbí láti gbé òkè Ògùn níbí. Congratulations ọ̀kẹ́ Ṣakí. Àyìndé tó bá mi ní èrò Àyìndé òǹsàlẹ̀ ráyé tọ́. Oníyọ̀kẹ́ lẹ́nu sísè à ọdún mẹ́fà tó lórí àlẹ́fà. Ọdún mẹ́fà lórí àlẹ́fà bá wà sábà o. Ọba ó yá dé iná bọ́ bá tó. Ẹ̀yin tá gbé fún ẹ̀ bọ́ sẹ́yìn àwọn bàbá ẹ̀ bọ́ sẹ́yìn wọn ẹ̀ mọ̀ nù ẹ̀ bọ́ sẹ́yìn àwọn bàbá. Ó dà bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀. Ẹ bá wa ṣe kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Ẹ ṣeun. Àwọn ọmọ ẹgbẹ́ àjọṣepọ̀ fún ìtẹ̀síwájú gbogbo wa. Àwa la wá kí kábíyèsí kú ilé. A sì tún wá ṣe àlàyé fún kábíyèsí pé tó àwọn ọmọ wọn nìyí tá à ń ṣe ìwọ́de ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ nípa kí gómìnà kó wá sí Òkè Ògùn. A ti rí kábíyèsí lánàá fisikali ṣùgbọ́n òní ni ọjọ́ ìwọ́de wa ó sì ṣe dandan fún wa láti débì. Àbọ̀ bá ń lé àsìbọ́ bá ń lé torí tá a bá ti bá àwọn òjòyè àti rọ́ba. Ohun tí ó gbé wa jáde òun náà ni nípa kí gómìnà kó wá sí Òkè Ògùn. A sì ti ń bá káàkiri láti bí ọdún kan sìn. Lẹ́yìn náà ó yẹ kí a ṣe àlàyé kékeré kan fún wa torí tó bá tó àsìkò náà ẹ̀yin kábíyèsí wa ẹ̀ ń lẹ́bà wa yanjú ọ̀rọ̀ náà. Tẹ́ pé àwọn ọmọ wa, tẹ́ pé àwọn àbúrò wa, àwọn ẹ̀gbọ́n wa, àwọn politicians wa, tẹ́ pé wọ́n jókòó pé ẹ wá níbi tá à ń lọ nìyí. Àsìkò náà fẹ́ẹ̀ tó torí náà kọ́ àwọn ohun tí wọ́n ní kí n bá kábíyèsí sọ nìyí. So ó ti jẹ́ nìyẹn. Ẹ jẹ́ ká ṣe kábíyèsí o. Ká sí lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ ká sí lẹ́ẹ̀kan sí. Ọlọ́run ó gbà fún wa. Ká sí
ti rí ìwé tí ẹ fún wa gómìnà Ọ̀yọ́ ọ̀pọ̀ ògùn lọ́kàn àwọn ẹ̀rọ ìmọ̀ àtọ̀ lágbára Ọlọ́run lọ́kàn wa lágbára Ọlọ́run láàbì sórí rí mbẹ́ lágbára Ọlọ́run gbogbo àlàyé jẹ ṣe láti gbọ́ ẹ̀jẹ̀ ìsọ fún kábíyèsí lánàá gbogbo ọjọ́ bá fẹ́ lábàáyé sí lágbára Ọlọ́run èmi tí mo bá ń sọ̀rọ̀ àti ètò ìtàkìlà àbí lọ́kàn balẹ̀ gbogbo ọjọ́ bá fẹ́ fẹ́rẹ̀ ló sì máa rí ọlọ́run àti ìgbà fún wa ọ̀rọ̀ wa ò ní pọ̀ púpọ̀ tó ń pé arígbẹ́ jáde ń pẹ́ tó àdúrà láà máa ṣe fún èyí láti máa sàmí ẹ máa sàmí ọlọ́run jẹ́ ká rí ẹni ire láì sí gọ́vnọ̀ lágbára ọlọ́run tó ẹ sọ láwọn ọmọ wa tí wọ́n lọ gba káàdì ìdìbò èyí ó tún wá pẹ̀lú ẹ àwọn bọ́dà wa kan ń bẹ níbi ilẹ̀ ìṣíráwọ̀ lẹ́tìtẹ́dẹ́ tí ò sí ní ìbò ń bẹ sẹ́kúrẹ́ àwọn ló wà ní ìbò ń bẹ tó àwọn ìpè àwọn làwọn ní ìbò tí wọ́n ní wọ́n kà fún ọlọ́run abẹ́kẹ́ iṣẹ́ lórí ẹ̀ ọlọ́run ó gbà fún wa o a ò ní sí rè o. gbogbo wa lápapọ̀ ẹ jẹ́ ká ṣe kábíyèsí o. Òkè Ògùn lọ́kàn. àwọn atọ́kẹ̀ náà lọ́kàn yìí lágbára ọlọ́run kò ní kẹwàá pa. ayọ̀ wọn pọ̀ inú wọn dùn ọlọ́run wọlá ọdún mẹ́fà tí ọ̀kẹ́rẹ́ lò lórí ìfẹ́ lòdì ọlọ́run jẹ́ ká dún àgbègbè wa gbà lágbára ọlọ́run Òkè Ògùn bẹ́ẹ̀ ló kàn ẹ jẹ́ ká fìfẹ́ ṣe o bíbélì ní ọmọ ọ̀dọ̀ yóò mọ fọgbọ́n ṣe ni ẹ mọ̀ jẹ́ ká jàmbá ara wa ẹ mọ̀ jẹ́ ká ṣàṣàkọ ara wa àdúrà gbogbo wọn gbà ní orúkọ bàbá wa kábíyèsí aláyélúwà ọba dr sọfíọ hali ọlábísí oyèníyì àyíláàdó ìlú gbẹmídẹkọ orídẹkọ ilé ẹ̀kẹta ọ̀kẹ́rẹ́ tilẹ̀ Ṣakí ọlọ́run wọlé àṣẹ rẹ̀ ní lójó tí ó ṣe fún wa. ìbàdàn má ti rìlù ẹ bá ṣe kábíyèsí o ẹ bá mi ṣe kábíyèsí o ẹ tún jẹ́ ká ṣe kábíyèsí lẹ́ẹ̀kẹta ọba wa Khalid Àyìnlá ẹ̀mí gígùn àlàáfíà pẹ̀lú kòkòlẹ̀ ọlọ́ba àṣepọ̀ bàbá Dáúdù ẹ má ti lọ ẹ máa bọ̀ o àbùkọ́ kí kú oríire lẹ́nu mo kíra mi kú oríire tí ọdún kẹfà lórí àlééfà bàbá wa ń bí alhamdulilayi ọlọ́ọ̀bá kò ní ṣe ilé láti mọ́ o ìgbà ọdún kan bàbá Dáúdù ló ń bọ̀ yẹn kúrò lójọ́ náà lórí àwọn náà ń pàṣẹ ní kábíyèsí bá ti ní Dáúdù èmo tó bá wẹ̀yàn ní fáínà ojú òní ti bàbá o ojú òní ti yí o gbogbo àkóso inú ọkọ̀ yí àwọn ọmọ bẹntimọ́sí fún àwọn yẹn wọ́n ní ìlú Dáúdù nígbà tí bàbá òsì tẹ̀sí kò mọ̀ pé lódodo lẹ́yìn ẹ pàlùsẹ́ lẹ́yìn iṣẹ́ tá a fẹ́ rán kí ẹ bá sọ kábíyèsí ni pé àwọn àpapọ̀ ìlú ní kí n sọ fún yín pé program tí ń bẹ nílẹ̀ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí abẹ̀wò olóko ọlọ́run kí wọ́n bá wa sọ fún ọlọ́pàá àdó kàdé kí wọ́n bá bàbá bá sapá mẹ́mí pẹ̀lú àlà àwọn náà fún wa lówó àti ìgbọ́dọ̀ wọn fún wẹ́n sọ ìyá wa tọ́ wọ́n ní kí n bá wa sọ fún kábíyèsí wọ́n bá wa ké sí gbogbo àwọn ọba Òkè Ògùn wọ́n bá wa tó wọ́n sí ní tí èyí tá à ń sọ yìí ẹ̀yìn tó lè. 2020 sóòrùn yìí gómìnà wa ní Òkè Ògùn ní Òkè Ògùn lábẹ́. Ó lè jẹ́ pé PDP wo balógun pátápátá gbogbo balógun ní kí ilé koko. Ìmọ̀nà ọmọ balógun ẹni bọ́nà ọmọ balógun ìdágìrì ìyàwó ló ẹsẹ̀ dìrì ìyàwó ló. Èèyàn tó fẹ́ lé abọ́, yẹ̀yẹ̀ ká bọ́, lẹ́yìn bẹ́rù mọ́mọ́ iye wí o. Bẹ́rù mọ́mọ́ bẹ́rù bàbá iye wí o. Bàbá wa fún àwùjọ mi.
àṣùmọ̀ra ní tí yóò tó tó òfìlẹ̀ kọ́kọ́kọ́sọ́ àbí tètè. Ẹyin gbogbo àṣùmọ̀ra ní tí yóò tó tó. Ìbò 2027 yìí ọ̀rọ̀ tó gómìnà àwọn ọ̀gbẹ́ ọmọ òkè òbí nípa ó lè jẹ́ jẹ́ PDP. Òkè òbí nípa ilẹ̀ fọ́fọ́. Òkè òbí nípa òkè òbí lẹ́tà. Òkè òbí lẹ́tà ó. Governor 2027 Ọ̀yọ́ State Governor 2027 òkè òbí lẹ́tà ó. Ọlọ́run má jà àtúrà wa, irọ́ àti
ìṣúná ìlú ọlọ́run máyà ìṣúra wa. Àsìkò ìṣúná ìlú ọlọ́run máyà ìṣúra wa. Ọmọ ọ̀sẹ̀ ìlú ọmọ sábí ọlọ́run máyà ìṣúra wa. Ọmọ ìbàràkà ọmọ òkè ọlọ́run máyà ìṣúra wa. Ọmọ kìtì ìgbé ìgbà nígbò ọlọ́run máyà ìṣúra wa. Ọmọ sábí ìdílé ọlọ́run máyà ìṣúra wa. Ọmọ pẹ̀lẹ́ ṣe kọ̀ọ̀kan nílé ọlọ́run máyà ìṣúra wa. Àṣàlẹ́jù kí ìsáyọ̀ ọlọ́run máyà ìṣúra wa. Àṣàlẹ́jù kí ìsáyọ̀ ọlọ́run máyà ìṣúra wa. Èdè onídìbò ọlọ́run máyà. Yorùbá ọmọ mi l'Amẹ́ríkà kò mọ̀ wọ́n àwa ọmọ tó mọ̀. Èmi ìfọ́kẹ́ ọ̀gbìn obìnrin ìfọ́kẹ́ ọ̀gbìn obìnrin ìfọ́kẹ́ ọ̀gbìn ìrẹsàgbà tó bá ń fọ́kẹ́ ọ̀gbìn kò mọ̀ wọ́n àwa ọmọ tó mọ̀. Oníṣẹ́ ọwọ́ tó bá ń fọ́kẹ́ ọ̀gbìn kò mọ̀ wọ́n àwa ọmọ tó mọ̀. Láwùjọ ẹ̀ẹ́dẹ̀ lọ ayé ilé. Ẹni tí kì í bá ṣe mọ́ lórí ilé ẹ̀. Ẹsẹ̀ tí kò fẹ́ lórí ilé ẹ̀. Lórí gómìnà wa, àbọ̀mọ̀ òkè ogun. Wọ́n bínú orí mi, wọ́n bínú orí mi. Wọ́n bínú orí mi, wọ́n bínú orí mi. Ọlọ́sẹ̀ ìdílé gbogbo 2027 òkè òkè Thank you.
Ẹgbẹ́ kìíní ìgbà ò àwọn àgbẹ̀gbà. Ẹgbẹ́ kìíní ìgbà ò ìgbà ò àwọn àgbẹ̀gbà ò ìgbèrí pé bá máa ṣe sọ̀rọ̀ àjẹmọ́ lókè ògùn bá máa ṣe sọ̀rọ̀ àjẹmọ́. Ó ní ọ̀sán ọ̀gá máa ṣe sọ̀rọ̀ àjẹmọ́ Báwa ṣe lórí báwa ló bá wọn, báwa ṣe sọ̀rọ̀ àjẹmọ́. Aṣọ fún wọn báwa ló bá wọn, báwa ṣe sọ̀rọ̀ àjẹmọ́. Báwa ló bá wọn. Gómìnà Òkè-Ògùn ló tọ̀. Àtijọ́ ọgbẹ̀rin sẹ́yìn. Ọwọ́ ọmọ rẹ̀ ẹsẹ̀ àtòrí àtọ̀nù tó lórí. Èyí àgbà lọ́wọ́ torí wípé wèrè lákúrú ẹjọ́ àgbà lọ́wọ́ fọ́mọ̀ Òkè-Ògùn ẹ̀sọ́ bí ọlẹ́ wèrè lákúrú ẹjọ́ àgbà lọ́wọ́ ẹgbẹ́ fọ́mọ̀ Òkè-Ògùn ẹgbẹ́ kágbé fọ́mọ̀ Òkè-Ògùn gómìnà tó ń bọ̀ wá o 2027 Òkè-Ògùn ló bọ̀ o ẹ̀pá lọ́wọ́ ọmọ ẹ̀sìn tí wọ́n fẹ́ Òkè-Ògùn ló kọ́ ní sọ́yọ́ ọmọ Òkè-Ògùn làwọn. Ọmọ Òkè-Ògùn làwọn. Òkè-Ògùn ló kọ́ ní. Gómìnà 2027 gómìnà Òkè-Ògùn gómìnà ọlọ́wọ́ wa fi wá ṣe àṣẹ ọlọ́wọ́ wa tẹ̀lé. Ẹ káàbọ̀ sí ìkànnì Supreme TV lórí ẹ̀rọ ayélujára. Ẹ káàbọ̀ síbi tẹ́ ẹ ti máa ń jẹ̀gbádùn eré ìdárayá, àṣà, ìfọ̀rọ̀wérọ̀, ìròyìn káàkiri,
bó ṣe ń lọ láàrin agbo òṣèlú, ìfọ̀rọ̀wérọ̀, ìtanijí àti ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi. Ẹ káàbọ̀ sí ìkànnì tó ń fọ̀n lókèlókè.